القواعد الأربع لإمام الدعوة الشيخ محمد بن عبد الوهاب بن سليمان التميمي رحمه الله تعالى. àwọn òfin mẹ́rin nípa ìmúrogún pẹ̀lú Allah tí aṣíwájú ìpèpè sí ojú ọ̀nà Allah al-Sheikh Muhammad ọmọ Abdulwahab ọmọ Sulaiman at-Tamimi kí Ọlọ́run kẹ́ wọn. Bismillahir Rahmanir Rahim. Ní orúkọ Allah ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. As'alullahi al-Karim. Mo ń bẹ Allah ọba ọlọ́rẹ̀ jùlọ. Rabbal Arshil Azim. Ọba alága ọlá tó kàǹkà. An yatawallaka fid dunya wal akhirah. Kí ó mú ọ ní ààyò ní ilé ayé níbí àti ní ọjọ́ ìkẹyìn. Wa an yaj'alaka mubarakan aynama kunt. Àti wípé kí ó ṣe ọ́ ní oníbùkún ní gbogbo ibi tí o bá wà. Wa an yaj'alaka mimman idha u'tiya shakar. Àti wípé kí ó ṣe ọ́ ní ẹni tí wọ́n bá fún ní nǹkan tí yóò dúpẹ́. Wa idha ibtuliya sabar. Tí wọ́n bá dán an wò yóò ní sùúrù. Wa idha adhnaba astaghfar. Tí ó bá dẹ́ṣẹ̀ yóò tọrọ àforíjì. Fa inna hadhihi ath-thalath unwanu as-sa'ada. Torí wípé dájúdájú mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ àpẹẹrẹ oríire. I'lam arshadaka Allahu li ta'atihi. Lọ́ọ̀mọ̀ Allah yóò tọ́ ọ sọ́nà láti tẹ̀lé. Anna al-hanifiyyata millata Ibrahim. Dájúdájú Hanifiyya ìyẹn ẹ̀sìn Ibrahim. An ta'buda Allaha wahdahu mukhlishan lahu ad-din. Òun ni kí o máa jọ́sìn fún Allah nìkan ní ẹni tí ó ń ṣe àfọ̀mọ́ ìjọsìn fún òun nìkan. Wa bidhalika amara Allahu jami'a an-nas wa khalaqahum laha. Eléyìí ni Allah pa gbogbo èèyàn láṣẹ, òun sì ni ìdí tí ó fi dá wọn. Kama qala ta'ala. Gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Mi kò dá àlùjọ̀nnú àti èèyàn bí kò ṣe wípé kí wọ́n lè máa jọ́sìn fún mi. Fa idha arafta anna Allaha khalaqaka li'ibadatihi. Tí o bá ti mọ̀ wípé Allah dá ọ láti jọ́sìn fún. Fa'lam anna al-ibadata la tusamma ibadatan illa ma'a at-tawhid. Mọ̀ wípé ìjọsìn kò lè jẹ́ ìjọsìn àyàfi pẹ̀lú tawhid, ìyẹn ìmú Allah lọ́kan ṣoṣo. Kama anna as-salata la tusamma salatan illa ma'a at-tahara. Gẹ́gẹ́ bí ìrun kíkí kò lè jẹ́ ìrun kíkí àyàfi pẹ̀lú ìmọ́ra. Fa idha dakhala ash-shirku fil ibadati fasadat kal-hadathi idha dakhala fi at-tahara. Tí ìmú orogún pẹ̀lú Allah bá wọnú ìjọsìn yóò bà á jẹ́ gẹ́gẹ́ bí tí ẹ̀gbin bá ròpọ̀ pẹ̀lú ìmọ́ra. Fa idha arafta anna ash-shirka idha khalata al-ibadah afsadaha. Tí o bá ti mọ̀ wípé tí ìmú orogún pẹ̀lú Allah bá ròpọ̀ pẹ̀lú ìjọsìn yóò bà á jẹ́. Wa ahbata al-amal. Yóò sì bà iṣẹ́ náà jẹ́. Wa sara sahibuhu min al-khalidina fi an-nar. Tí ẹni tí ó ṣe iṣẹ́ náà yóò wà lára àwọn tí yóò ṣe gbére nínú iná. Arafta anna ahamma ma alayka ma'rifatu dhalik. Ó mọ̀ wípé nǹkan tó ṣe pàtàkì jùlọ lórí rẹ ni kí o mọ eléyìí. La'alla Allaha an yukhallisaka min hadhihi ash-shabaka. Bóyá Allah yóò là ọ́ kúrò níbi tàkúté yìí. Wa hiya ash-shirku billahi alladhi qala Allahu ta'ala fihi. Eléyìí tí ó jẹ́ ìmú orogún pẹ̀lú Allah tí Allah sọ nípa rẹ̀ wípé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Dájúdájú Allah kò ní foríjì ìmú orogún pẹ̀lú rẹ̀, a sì máa ṣàforíjì fún ohun tó bá yàtọ̀ sí fún ẹni tó bá fẹ́. Wa dhalika bi ma'rifati arba'i qawa'id ذكرها الله تعالى في كتابه. Eléyìí ni pẹ̀lú mímọ̀ àwọn òfin mẹ́rin tí Allah sọ nínú ìwé rẹ̀. القاعدة الأولى. Òfin àkọ́kọ́.
أن تعلم أن الكفار الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم مقرون بأن الله تعالى هو الخالق الرازق المدبر وأن ذلك لم يدخلهم في الإسلام. mọ̀ wípé àwọn kèfèrí tí òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam bá jà gbà pé Allah ni adẹ́dá, olùpèsè, olùṣàkóso, ṣùgbọ́n eléyìí kò mú wọn wọnú Islam. والدليل قوله تعالى ẹ̀rí fún eléyìí ni ohun tí Allah sọ wípé قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون. sọ pé ta ni ẹni tí ó ń pèsè fún yín láti sánmọ̀ àti ilẹ̀, àbí ta ló ní ìkápá lórí ìgbọ́rọ̀ àti ìríran, àti pé ta ló ń yọ alààyè jáde látara òkú tó sì ń yọ òkú jáde látara ààyè, àti pé ta ló ń ṣàkóso gbogbo àlámọ̀rí. Wọ́n á sọ wípé Allah ni. Sọ wípé ṣé ẹ ò wá nípa ya rẹ̀ ni. القاعدة الثانية òfin ẹlẹ́ẹ̀kejì, أنهم يقولون àwọn kèfèrí a máa sọ wípé ما دعوناهم وتوجهنا إليهم إلا لطلب القربة والشفاعة. a ò máa ké pè wọ́n tàbí dojúkọ wọ́n bí kò ṣe fún sísúnmọ́ Allah àti ìṣìpẹ̀. فدليل القربة قوله تعالى ẹ̀rí ìsúnmọ́ ni ọ̀rọ̀ Allah tó sọ wípé والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى. àwọn tí wọ́n mú aláàbò mìíràn yàtọ̀ sí wọn a máa sọ wípé a kò jọ́sìn fún wọn bí kò ṣe wípé kí wọ́n mú wa súnmọ́ Allah. ودليل الشفاعة قوله تعالى ẹ̀rí ìṣìpẹ̀ ni ọ̀rọ̀ tí Allah sọ wípé ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله. wọ́n ń jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sí Allah ní ohun tí kò lè fi ìnira kàn wọ́n tàbí ṣe wọ́n láǹfààní. Wọ́n á sì máa sọ wípé àwọn wọ̀nyí ni olùṣìpẹ̀ fún wa ní ọ̀dọ̀ Allah. والشفاعة شفاعتان ìṣìpẹ̀ jẹ́ méjì. شفاعة منفية وشفاعة مثبتة. ìṣìpẹ̀ tí a kọ̀ àti ìṣìpẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀. فالشفاعة المنفية ìṣìpẹ̀ tí a kọ̀ ما كانت تطلب من غير الله فيما لا يقدر عليه إلا الله. òun ni èyí tí a béèrè lọ́dọ̀ ẹni tí ó yàtọ̀ sí Allah lórí ohun tí ẹnìkankan kò ní ìkápá lé lórí àyàfi Allah. والدليل قوله تعالى ẹ̀rí ni ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. ẹ̀yin onígbàgbọ́ òdodo, ẹ ná nínú ohun tí a pèsè fún yín síwájú ọjọ́ tí kò ní sí títà rírà tàbí ìdọ́rẹ̀ẹ́ tàbí ìṣìpẹ̀, àti pé àwọn kèfèrí ni alábòsí. والشفاعة المثبتة ìṣìpẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ هي التي تطلب من الله. òun ni èyí tí a béèrè lọ́wọ́ Allah. والشافع مكرم بالشفاعة. olùṣìpẹ̀ ni ẹni tí a pọ́nlé pẹ̀lú ìṣìpẹ̀. والمشفوع له من رضي الله قوله وعمله بعد الإذن. ẹni tí a ṣìpẹ̀ fún ni ẹni tí Allah yọ́nú sí ọ̀rọ̀ rẹ̀
àti ìṣe rẹ̀ lẹ́yìn yọ̀ǹda. كما قال تعالى gẹ́gẹ́ bí Allah ṣe sọ wípé من ذا الذي يشفع عنده إلا بإذنه ta ni yóò ṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀. القاعدة الثالثة òfin ẹlẹ́ẹ̀kẹta أن النبي صلى الله عليه وسلم ظهر على أناس متفرقين في عباداتهم. Annabi sallallahu alayhi wa sallam jáde láàrin àwọn èèyàn tí wọ́n yapa ara wọn níbi ìjọsìn. منهم من يعبد الشمس والقمر nínú wọn a máa jọ́sìn fún oòrùn àti òṣùpá. ومنهم من يعبد الملائكة nínú wọn a máa jọ́sìn fún àwọn màláíkà. ومنهم من يعبد الأنبياء والصالحين nínú wọn a máa jọ́sìn fún àwọn ànábì àti àwọn ẹni rere. ومنهم من يعبد الأشجار والأحجار nínú wọn a máa jọ́sìn fún àwọn igi àti àwọn òkúta. وقاتلهم رسول الله صلى الله عليه وسلم ولم يفرق بينهم. òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam bá gbogbo wọn jà kò sì ṣe ìyàtọ̀ láàrin wọn. والدليل قوله تعالى ẹ̀rí ni ọ̀rọ̀ tí Allah sọ wípé وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. àti pé kó o bá wọn jà títí tí kò fi ní sí fìtínà, ìyẹn ìmú orogún pẹ̀lú Allah mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allah nìkan. فدليل الشمس والقمر قوله تعالى ẹ̀rí wípé wọ́n ń jọ́sìn fún oòrùn àti òṣùpá ní ọ̀rọ̀ Allah tó sọ wípé ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. lára àwọn àmì rẹ̀ ní òru àti ọ̀sán àti oòrùn àti òṣùpá. ẹ má ṣe foríkanlẹ̀ fún oòrùn àti òṣùpá, kí ẹ sì foríkanlẹ̀ fún Allah tó dá wọn, tó bá jẹ́ pé òun lẹ̀ ń sìn lódodo. ودليل الملائكة قوله تعالى ẹ̀rí wípé wọ́n ń jọ́sìn fún àwọn màláíkà ní ọ̀rọ̀ Allah tó sọ wípé ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا. الآية. bẹ́ẹ̀ ni kò pa yín láṣẹ kí ẹ mú àwọn màláíkà àti àwọn ànábì ní olúwa. ودليل الأنبياء قوله تعالى ẹ̀rí wípé wọ́n ń jọ́sìn fún àwọn ànábì ní ọ̀rọ̀ Allah tó sọ wípé وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله. الآية. nígbà tí Allah bá sọ wípé ìrẹ Ìsá ọmọ Maryam, ǹjẹ́ ìwọ ló sọ fún àwọn èèyàn pé kí wọ́n mú ọ àti ìyá rẹ gẹ́gẹ́ bí Ọlọ́run yàtọ̀ sí Allah. ودليل الصالحين قوله تعالى ẹ̀rí wípé wọ́n a máa jọ́sìn fún àwọn ẹni rere ní ọ̀rọ̀ Allah tó sọ wípé أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه. الآية. àwọn tí wọ́n ń ké pè náà tún máa wá àkàsọ̀ lọ sí ọ̀dọ̀ Olúwa wọn láti súnmọ́, wọn a sì tún máa rókan ìkẹ́ rẹ̀, wọn a sì máa bẹ̀rù ìyà rẹ̀. ودليل الأشجار والأحجار قوله تعالى ẹ̀rí wípé wọn a máa jọ́sìn fún àwọn igi àti àwọn òkúta ní ọ̀rọ̀ Allah tó sọ wípé أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى. ǹjẹ́ ẹ ti rò nípa Láátà àti Uzzá àti Mànáátà ẹlẹ́ẹ̀kẹta. وحديث أبي واكد الليثي
رضي الله عنه قال àti hadithi Abu Waqid al-Laythi kí Allah yọ́nú sí tó sọ wípé خرجنا مع النبي صلى الله عليه وسلم إلى حنين ونحن حدثاء عهد بكفر. a jáde pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run lọ sí Hunain, a jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ kúrò nínú ìjẹ́kèfèrí. وللمشركين سدرة يعكفون عندها وينوطون بها أسلحتهم يقال لها ذات أنواط. àwọn ọ̀ṣẹbọ ní igi kan tí wọ́n a máa dúró sí, tí wọ́n a máa fi àwọn nǹkan ìjà wọn kọ́, wọ́n a máa pè ní Dhat Anwat. فمررنا بسدرة فقلنا يا رسول الله. ni a bá gba ibi igi kan kọjá tí a sọ wípé ìwọ òjíṣẹ́ Allah, اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط. الحديث. fún wa ní Dhat Anwat gẹ́gẹ́ bí wọ́n ṣe ní Dhat Anwat. القاعدة الرابعة òfin ẹlẹ́ẹ̀kẹrin أن مشركي زماننا أغلظ شركا من الأولين. àwọn ọ̀ṣẹbọ àsìkò wa yìí burú níbi ẹbọ ṣíṣe ju àwọn tí ìṣíwájú lọ. لأن الأولين يشركون في الرخاء ويخلصون في الشدة. nítorí wípé àwọn tí ìṣíwájú wọn máa ṣẹbọ lásìkò ìdẹ̀ra, wọn a sì máa ké pe Allah nìkan lásìkò ìnira. ومشركو زماننا شركهم دائم في الرخاء والشدة. ṣùgbọ́n àwọn ọ̀ṣẹbọ àsìkò wa yìí a máa ṣẹbọ ní gbogbo ìgbà, nínú ìdẹ̀ra àti nínú ìnira. والدليل قوله تعالى. ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ tí Allah sọ wípé فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. tí wọ́n bá gun ọkọ̀ ojú omi, wọ́n á ké pe Allah lẹ́ni tó ń ṣàfọ̀mọ́ gbogbo ìjọsìn fún, ṣùgbọ́n tí ó bá là wọ́n sórí ilẹ̀, wọ́n á tún máa pa nǹkan míì pọ̀ mọ́. والله أعلم. وصلى الله على محمد وآله وصحبه وسلم. تمت بحمد الله. Allah ló ní ìmọ̀ jùlọ. Ìkẹ́ àti ìgẹ̀ kí ó máa bá Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀.